وكانوا يتقون مولى الله لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. ìkàlẹ̀ tí a wà yìí àti àyè tá a wà yìí àti inú ọgbà tá a wà yìí gbogbo ohun tí Ọlọ́run bá dá ló ń sọ̀rọ̀ àmọ́ kì í ṣe gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá dá ló gbọ́ ohun tí Ọlọ́run bá dá ló gbọ́ ohun tí ń sọ. tí èèyàn bá wọ àyè yìí yóò mọ̀ pé àyè yìí ó ń sọ̀rọ̀ fún ẹni tó bá mọ̀ ọ̀rọ̀ gbọ́. MashaAllah. Mawlana Sheikh Adam Abdullahi Al-Alori. Rahimahullah ta'ala anihu. Baba Mudirul Markaz. Rahimallahu hayatahu. Mawlana Sheikh Habibullah Adam Abdullahi Al-Alori. Rahimahullah ta'ala anihu. Baba wa gba nílé Salati. Sheikh Ridwanullah ta'ala Baba anihu. gba nọ́mbé ní fọ́. Baba Ajilo Gbasho. Rahimallahu hayatahu. Baba wa tí yàwá bá inú mi dùn pé mo wà láàyè yìí lé ní. Ilé máa jẹ́ awwalu marra tí mo wọnú ọgbà yìí. Mo wá ń fi àyè yìí bẹ̀ lọ́hùn láti gbà tí àdúrà ni mo ń ṣe. Mo ti ń ṣàdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ mo ń wojú bàbá. Bàbá ìyìn lọ́rọ̀ tí n fẹ́ sọ. Àmọ́ mo wá kí bàbá pé gbogbo ntọ́lọ́run bá dá sí sọ́mọ̀ ń kí yín. Gbogbo ntọ́lọ́run bá dá sórí ilẹ̀ ń kí yín. Gbogbo ntí ò lẹ́nu ó ń kí yín. Gbogbo ntó lẹ́nu ó ń kí yín. Kò sí ntí mo fi bàbá wé tó ju ẹ̀yin ní bírèkì fún gbogbo àwọn àfa. MashaAllah. Ẹlòmíì kéwú Mawlana Al-Barisi ayé yín la wà bàbá Al-Khalifa mo kí o gbọ́n agbára. Ọmọ kéwú yín pọ̀ ń ta àmọ́ tí wọ́n wọnú ọgbà yìí wá kéwú. Ẹlòmíì kéyìí mọ̀ nìkan lọ́dọ̀ àfa ẹ̀ àmọ́ kò kéyìí farabalẹ̀. Allah. Ọ̀dọ̀ yín ló ti ké. Ẹlòmíì kí ó lọ́dọ̀ àfa tí ò sí mọ́lẹ̀ lára ẹ̀ ó ní mo mọ̀ pé mo ti ṣìrìn lóòótọ́. Àmọ́ tí n bá ń wo Mawlana Sheikh Al-Mubarak Alfa NLA bàbá ń wòlíì. Rahimallahu hayatahu. Ó ní mo gbà pé ìmọ́lẹ̀ ó dára mi ń déyàn láyé. ọ̀rọ̀ bàdàn rí bìjì tí a díwáyé fútàgé. Ó ní mo yẹ fọwọ́ sẹ́yìn àyè yóò ṣe àyè tó ti máa wá ju pa. ọ̀rọ̀ bàdàn rí. Àbá Al-Khalifa ṣe ní gbogbo àwọn tí wọ́n ṣe wọ́n ràn wọn lórí social media wọn ò ní bíbí wọn tó wá títọ́. ọ̀rọ̀ bàdàn rí bìjì tí a díwáyé fútàgé. Sífì mọ́ gbogbo dídì ìlú mi ọmọ awalu tàdírí ní Nuru kì í ṣe gbẹ́ iwájú Ọlọ́run. ọ̀rọ̀ bàdàn rí. Kò sẹ́ni tó kéwú láàyè tí ò sí mọ́lẹ̀ láre. ọ̀rọ̀ bàdàn rí. Kò sẹ́ni tó kéwú láàyè tí ò sí mọ́lẹ̀ lórí ahọ́n. ọ̀rọ̀ bàdàn rí. Kò sẹ́ni tó kéwú láàyè tẹ́rì tí ó mọ̀ ṣe wọ́n ràn wọ́n ràn. ọ̀rọ̀ bàdàn rí. Bàbá mi ìjọ tí gbogbo àwọn àfáà ń sọ fún àwọn èèyàn pé ẹ mọ̀ sáré ẹ mọ̀ nàgà ẹ mọ̀ wẹ̀yìn ẹ dára ẹ ṣeré sá ìjọ tí ní kálukú ń sọ ẹ̀yin ní bírèkì àwọn àfáà tẹ́ ẹ sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ẹ bá sọ ọ́ la bàbá ni ọ̀pọ̀lọpọ̀ lèmi ò tún kú dànù tipẹ́. bìjì tí a díwáyé fútàgé. Ẹnìkan sọ̀rọ̀ kan fún mi pé bàbá ló jẹ́ kó ń wà láyé dìsìn àtẹ̀bí òun bọ̀ ó láwọn mẹ́ta làwọn jọ ìrìn àjò ayé ó láwọn wá ń lọ ìjọ táwọn ó lọ parí iṣẹ́ ó lẹ́nìkan wá ń play wáàsí bàbá nínú mọ́tò bàbá ń sọ pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ kẹ́mi yín gùn bẹ́ẹ̀ mi yín bá gùn ẹ padà rí oore ah ó ní kinú ọ̀rọ̀ pọ̀ tó sọ ó ní kinú ń wá bọ́ sóhun lára ó lóun wá sọ fún àwọn méjì tó kù pé ẹ jẹ́ ajáwọ́ mi tá à ń ṣe ah ìwọ ló mọ̀ ó wọ́n ní wọ́n sì lọ àárín ọdún yẹn náà làwọn méjì jáde láyé. Allah. Ẹni tí ń sọ iṣẹ́ wà láyé dìsìn ó kọ́ ilé tó wù ó ń gun mọ́tò tó wù ó fẹ́yàwó tó lù ó lógbà tó wù ó ní òun wá pàdé bàbá yìí lójú ọ̀nà bàbá máa sọ pé àwọn yòókù rẹ̀ ó lọ sọ pé wọ́n ti kú
ó ní mo sọ fún wọn pé ń tẹ wá wáyé agbára yín ò gbé ẹ̀mí yìí lè má gùn o wọ́n lọ ẹ bá wọn ṣe bẹ́ẹ̀ jàre wọ́n wà lálẹ́ kìyàmọ́ sí wọ́n gbọ́ wá sí torí pé wọ́n tẹ̀lé wọ́n lu ẹ̀mí kúkúrú. Allah. Mawlana Sheikh Daud. Adamallahu hayatahu. Wa innakum jami'a. Masha Allah. Likulli talibin akilin allazi yuridu an yata'allama uluma al-mustamala lidinillah. Gbogbo ẹni bá fẹ́ kẹ́kọ̀ọ́ ayé jami'a lẹ jẹ́ fún gbogbo ayé. Èntẹ́ni kálukú fẹ́ múlá ayé bàbá wa ní yunifásitì faculty of kiniwa faculty of kiniwa faculty of kiniwa gbogbo ẹlẹ́ púpọ̀. Kọ́sẹ̀ lára Mawlana Sheikh Adam tó jẹ́ àfààyè. Radiyallahu ta'ala anhu. Dáná sí fún àfààyè tẹ̀fi kú ni. Wà nílé àfààyè dọ̀la. Bẹ́yàn bá wá wò yìí tẹ bá ṣàdúrà fún yàn àdúrà náà ó sì gbà. Masha Allah. Bàbá ìwà tá a wá sí ilé ni mo wá fi yín bẹ̀ lọ. Mukadam. Masha Allah. Ẹ̀yin lẹ ń kó àwọn ọmọ tí wọ́n ń yè. Mukadam. Orúkọ ọmọ Ìgbò kan jẹ́ Òkóyè gbogbo ọmọ tán bá ti kó yóò mọ̀ yé ni. Masha Allah. Ìkan jẹ́ Ìkókù gbogbo ọmọ tán bá ti kó yóò mọ̀ kú ni àwọn àfáà kan wà Ìkókù ni wọ́n. Allah. Gbogbo ọmọ tán bá kó láyé yóò padà kú ni àwọn àfáà kan wà Òkóyè ni wọ́n gbogbo tán bá kó wọ́n padà yé ni. Lawla al-muallimu. Bá mi kí la fẹ́ fi kí. Lawla al-muallimu. Wọ́n ní à ń kì à ń sà olóòmẹ́ni ó kú alófin lójú ó fin lẹ́nu ó sàgbọ̀nsálẹ̀ wórómù wórómù bàbá Sheikh Daud là ń kí. Lawla al-muallimu. Bàbá tó kéwú títí tó sokere ó má pa. Lawla al-muallimu. Ọlọ́sọmọdé gbàgbọ́ lọ́wọ́ mo. Lawla al-muallimu. Bàbá àwọn ọmọ kéwú yín pọ̀ ń ta gbọ́bọ̀ mo tuntun sọ. Ẹlòmíì ti ṣìnà ẹlòmíì ti kábàámọ̀ ẹlòmíì ti ṣìnà bí tó ti kéwú àmọ́ wò pé ayé mi ò padà da tóun bá rí yín báyìí èyí táwọn èèyàn sọ ń ta àwa ń jáde dáadáa òun mo ń sọ lójú yìí. La tabqa lana qiyamu. Bọ́n bá ní kí gbogbo sùmùràtù mímì dárúkọ àfáà kan nínú Markaz pé ta ló fẹ́ jọ ẹ̀yin ní ó dákọ̀. La tabqa lana qiyamu. Àwọn Tìjàníyà bọ́n bá lọ bọ́n bá bọ̀ wọ́n ní kí ló ní tá a fa yóò sí la mo ní bàbá Sheikh Daud méjì ni wọ́n papọ̀ Tìjàníyà ni wọ́n Qodiriyah ni. La tabqa lana qiyamu. A dúpẹ́ pé a ṣìnà lọ́dọ̀ yín. Lawla al-muallimu. Mo kí gbogbo àwọn atakí lọ́dọ̀ yín kú oríire. Lawla al-muallimu. Gbogbo atakí lọ́dọ̀ bàbá mo kí gbà kú. Lawla al-muallimu. Ẹni tó fi ọmọ kí lọ́dọ̀ bàbá mo kí kú oríire. La tabqa lana qiyamu. Bí o bá ṣọlá yín a lè dúró nínú ayé. Wala tahaqqaqa fi naili al-ula hadafun. Bàbá yẹn bá wá yin bàbá èyí tí mo ń bí wọn lójú ni pé ẹ má yìn mí. Wala maqamun. Bàbá ti wá sí Ìfọ̀rí lọ́dún kan bàbá wa ń sọ fún mi lójú agbe pé alákòóbá mi wà fáyì pẹ̀lú microphone níwájú gba àwọn èèyàn àyà mi já ó lágàràgà ọ̀rọ̀ tí mo sọ ìtọ́dún mẹ́wàá ó lé wọ́n ní gbogbo ohun tí ètí tó là fún òun máa pè mí àfọwọ́ máa pè mí gbogbo ohun tí ètí tó tẹ́lẹ̀ mi ò tí ì bọ́ṣọ́ lẹ̀ tó ní kàn máa pè wọ́n nìkan torí pé wọ́n fi fọ̀dí láti ṣéèkì sínú òjò lọ bí wá sí. Wala maqamu wala izu wa manzilatun. Àti rí nǹkan ṣe ló ń jẹ́ kéèyàn rí nǹkan ṣe adúrú ń tà ṣe ìké jẹ́ kéèyàn rí. Wala izu wa manzilatun. Bá a ti kí yín kò wọ̀ yín lára ẹ rí bí ẹ pé yín sọ̀rọ̀ ẹ gba gbogbo ẹ̀yìn tí ì fi yín o. Wala izu wa manzilatun. Ìtẹ́rù ni pé bó lọ́lọ́wọ́ ṣe fún mi bí ọgọ́rùn-ún ọdún sí tí ì fi yí àwọn èèyàn tó kù. Wala izu wa manzilatun. Wòlíì ní tẹ bí àwọn wòlíì. Wala izu wa manzilatun. Gbogbo ibi táwọn ọmọ tẹ ẹ̀kọ́ wà kò sẹ́ni tó wà fẹjọ́ sùn nípa ọmọ yìí kéwú yìí kan ṣe. Wala izu wa manzilatun. Ẹ kú ọmọ kéwú yè ẹ kú ọmọ yè ẹ kú ìyàwó yè. La izu wa manzilatun. Àwárí tó jáde lára yín à ń fọlá wọn bẹ lọ́hùn. Izu wa manzilatun. Gbogbo àfáà tí ọmọ tó bí nínú tí ẹ báyìí ti di máikrófóòmù lójú ayé rẹ̀ kó mọ dún kọ́ ni pé àfáà ni kó má fọkàn balẹ̀. Wá. Kó má fọkàn balẹ̀. Gbogbo àwọn ọmọ kéwù tó rò pé ọmọ kéwù ni wọ́n ń ṣe eye service ni ìjọ́ tó bá ti sí mẹ́lòmí ò ṣe nǹkan mi. Wala sanahu wala majidu wala sharafun. Mo fẹ́ sọ̀kalẹ̀ kí ní kálukú fi dáhùn àfa ẹ̀ mọ̀ mo bọ̀ àfa kan wọ aliwa 41 days ó wá ti lo 40 days lórí aliwa ó wá kú ọ̀la tí ó jáde àfa tó wá kọ́ òun náà kí wá rán ọmọ pé ẹ lọ gbé àfa yẹn ọmọ kí ó ti mo kọ́ bí kí baba ní kọ́ lọ pé baba Al-Khalifa àtàwọn tó jọrú wọn àtàwọn tó ju wọn àtàwọn tó wà lẹ́yìn wọn àwọn ọmọ kéwù àfọ àtọ́ ní kọ́ lọ pé wọ́n wá ń sọ fún àwọn ọmọ kéwù àfọ àtọ́ wà ní aliwa pé àwọn ṣéwù ní ká pé àfa yẹn wá
àwọn ọmọ kéwà fáwọn tó wà ní alúwà sọ pé ẹ sọ fún ṣéwù àfáà tí wọ́n wà ní alúwà o ọ̀la ni wọ́n jáde bọ́n bá sì jáde wọn ò níbi kan lọ tí ó mọ̀ pé ní kálukú ó mọ̀ gbé àfáà yìí o gbọ́dọ̀ mọ̀ yóò sọ́jọ́ sọ lọ kó dà kí bàbá wa jókòó sáyé ibi kan kó jẹ́ àfáà náà gba Markaz Nuru lóko ẹ̀ ó kọ́kọ́ bọ̀wọ̀ fẹ́ ni ẹ kó tó lọ́dọ̀ bàbá. Masha Allah. mo fẹ́ kí bàbá ṣé ó dàádù ó lọ́dọ̀ wọn direct níwọ̀ ọmọ kí o gbọ́dọ̀ àfáà rẹ̀ ó ṣòrí wíwá wọn o lẹ́kọ̀ọ́ ni wàá kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ ayé ni ẹlẹ́mí ń gbénu ayé kò lẹ́kọ̀ọ́ ayé. Allah. àfáà tó wà nílé alọ́ ìwà gbọ́ Al-Mujadala pé wọ́n jiyàn lára wọn àfáà mi lọ́ní kan pè mí ó sì kó gbogbo tó bá sì ti kú nílé alọ́ àwọn yóò tún bẹ̀rẹ̀ ni ó ti lo 40 days ó kọ̀ ọ̀la tí ó parí ló bá kó gbogbo tirẹ̀ ló bá kó sẹ́gbẹ̀ẹ́ kan ló bá tẹ̀lé àwọn àfáà lọ ó lọ bá àfáà rẹ̀ nígbà tí wọ́n débẹ̀ àfáà kọ̀ wo ojú rẹ̀ báyìí náà ni ó ti rí ẹ ti pẹ́ náà ni kò sí ti ń béèrè lọ mo kàn ní wojú rẹ̀ náà ànàkùn rẹ̀ ṣé kò jù bá ó ní kò jù bá wọn lọ. Allah. ṣé ti yọ̀ǹda mi Ọlọ́run ti yọ̀ǹda nígbà tí ó padà sílé Mawlana Al-Barisi ibi tó ti wọ ilé tó ti wá lúwa yẹn ó bá ilé yẹn tó ti wó ni. Allah. ó wá padà sọ́dọ̀ àfáà rẹ̀ ó sáyé níbẹ̀ àfáà ni má wulẹ̀ sọ̀rọ̀ ó ní àwọn nǹkan mọ̀ pé o ti wà ń lé alúwà wọ́n fẹ́ dá sẹ́ríà fún ọ àmọ́ yìí fẹ́ kó o bá a lọ ni tó bá yẹ kó o bá kọ̀rọ̀ sí mi lẹ́yìn tó bá dá mi lónìí bó ti bá a lọ ni gbogbo ẹ̀yẹ́ mọ́ kí ẹ jáwọ́ pàtàkì àfọwọ́ subhana rabbika. Rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin. àwọn ẹ̀ma àsìkò tí ẹ̀ kí ẹ̀ gbọ́n máìkì ó ti yé bá a sìn ẹjọ́ tó yọ Ọlọ́run tó yà ná Muhammad ẹ já lọ síbi.